Bismillah, alhamdulillah. Naam. Fuma salatu wa salamu ala man la nabiyya ba'da. Èsì ọ̀rọ̀ méjì fún àwọn ọ̀rọ̀ kan tí mo gbọ́ táwọn ẹlẹ́bọ ilẹ̀ Yorùbá tí wọ́n sọ. Ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n sọ pé ẹrú Fúlàní àbí kí wọ́n lọ ẹrú Lárúbáwá. Ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì kan ó dàpọ̀ parí lé kéwú ní kò sí àlùbáríkà lé kéwú àwọn ọmọ tó fẹ́ sórí ibú náà lé kéwú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tó máa ní bẹ́ẹ̀ ẹrú Fúlàní kí ni tẹ́ gbà lérò? Àsìn Fúlàní àbọ̀ Fúlàní ṣe Islam àwọn náà ṣe ni sọtọ́ pé níta gbàdúrà nípa àsìn Fúlàní ẹnìkan tó ní làákàyè ò ní sọ èdè ẹni tó ní làákàyè kì í ṣe bú as in tèmi sọ ni pé a logical person, right, a rational person, ẹni tó ní làákàyè tí ṣe làákàyè kò ní sọrú ọ̀rọ̀ yìí. Tó yẹ pé níta gbàdúrà ní pé Fúlàní ló mú Islam wọlé Yorùbá, irọ́ ni. Islam ti ń bẹ nílẹ̀ Yorùbá kí Fúlàní tó dé, kódà kí Uthman Dan Fodio tó ṣe jihad 1804 Islam ti wọlé Yorùbá, kódà Islam ti wọlé Haúsá, ó ti kì í ṣe pé wọlé Haúsá nìkan, ó ti fìdí jókòó ní Haúsá kí Uthman Dan Fodio tó ṣe jihad 1804. àwọn nǹkan tó ń gbìyànjú tó gbà lérò pẹ̀lú jihad 1804 òun láti fọ àwọn ní tí wọ́n lẹ̀ mọ́ Islam níbẹ̀ bọ́ ṣíṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So tó bá yẹ pé ẹgbẹ́ lónìí bí Fúlàní ló mú ẹ̀sìn wọ ilẹ̀ Yorùbá, ìrọ̀lẹ́lẹ̀. Kódà ìta máa ń gbọ́ ni pé kí wọ́n pe Islam lẹ́sìn ìmọ̀le, sọ pé ayé la bá fa ayé la bá mọ̀le, right? Ìmọ̀le yìí ní tó súnmọ́ ni pé Mali náà fi sùn, torí pé kì í ṣe báwọn èèbó ti mú Christianity wọ ilẹ̀ adúláwọ̀ ní Islam wọ ilẹ̀ adúláwọ̀. Wọ́n bá ti mú Islam débì kan, àwọn èèyàn tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n gbọ́ ẹ̀sìn yìí tí wọ́n di mùsùlùmí ni wọ́n gbé lárugẹ ni wọ́n mú lọ bòmí. Àti fún ogun Muslim wọlé Yorùbá, ogun Islam ti ń bẹ mi sọ kí Uthman Dan Fodio tó ṣe jihad 1804. So eléyìí náà bá ní pé tó jẹ́ fi sọ bẹ́ẹ̀ ni pé ìwọ Fúlàní ló mú ẹ̀rọ nìyẹn náà. ẹlẹ́ẹ̀kẹta wà ní pé ẹja ronú làákàyè, ẹja gbèsè làákàyè. So ṣé tó bá ti jẹ́ pé Fúlàní ló mú Islam wọlé Yorùbá, ṣé tí wọ́n bá ti mú nǹkan wọn láti ilẹ̀ òkèèrè ó gbọ́dọ̀ jẹ́ dandan pé nǹkan yóò dá ni? Ṣé tó bá ti wá láti ta tí ìṣara wa ló ti dìde ẹgbẹ́ ìṣẹ̀ṣe làgbà ìṣẹ̀ṣe ní kíníkan ṣé tí wọ́n bá ti mú wá láti ta, ṣé gbogbo ń tọ́wọ́ mú wá láti ta òun ni kò dáa ni? Mi ò rò pé ẹni tó ń làákàyè kan sọ eléyìí, torí pé fóònù tẹ́ fi ń bú àwọn èébú tẹ́ ń bú yìí tẹ́ ń bú Islam yìí, fóònù tẹ́ fi ń bú àwọn èébú tẹ́ fi ń ṣe dáadáa àwọn tẹ́ ń ṣe yìí, kí kan lọ kí ló ń ṣọdún lọ bẹ́ ajá fún ìgbà tí bẹ́ẹ̀ àwọn ṣèbí wọ́n mú wá láti ibì kan ni ìfóònù kan fi ń ṣe. Ó túmọ̀ sí pé inú gbà bẹ́ẹ̀ bá tẹ̀ ń sọ lẹ́nu ìyẹn. Point number 3 àbí point number 4. Point tó tún tẹ̀lé ní pé tó bá pè ní tẹ́fẹ́ sọ pé tó bá mú wá láti ta kò wọlé kò bá jẹ́sìn ronú sẹ́sìn yẹn dáadáa ni. tó ìtàn Odùduwà nílẹ̀ Yorùbá ní pé Odùduwà náà wá láti ibì kan wálẹ̀ Yorùbá yìí ni, ó báwọn èèyàn bí ni. So ṣé ká wá sọ pé òkè ńgbà tó Odùduwà dé tó gbé àwọn òòṣà tiẹ̀ débi báyìí, ìgbà tó ti mú wá láti ìta yẹn ó yẹ ká da àwọn òòṣà yẹn nù náà yóò wo àwọn òòṣà tẹ́yìn gbé dání náà ronú sí ni. Òun náà wá láti ibì kan ni, kódà àwọn kan láti Mákà ló ti wá bó tẹ̀ pé tẹ́lẹ̀ ìfibẹ́ ní ìsẹ̀kọ́ lẹ́sẹ̀lẹ̀ bó bá láti ilẹ̀ Lárúbáwá ó wà nínú àkọọ́lẹ̀. Bẹ́ẹ̀ bá sì gbà ẹni tó ń làákàyè kó sọ, ṣùgbọ́n ẹbọ ẹni tí ń bọ gíbọ pẹ̀ tó ń bọ ẹ̀yìn ẹgbẹ́ tiẹ̀ náà méjì bọ Ṣàngó nísìn, ọba tó pokùn súnlẹ̀ nílẹ̀ Ọ̀yọ́ ọba sọ Ṣàngó di Ọlọ́run tí ń rọ Ọ̀yọ́ tí ń sán àrà. tí ẹ̀ máa ń bọ́rọ̀ àwọn nǹkan yìí máa ń fọwọ́ ba làákàyè yẹn òun ni. So tẹ́bá tí ẹ bá gbà pé odò ajábọ̀ láti sánmọ̀ ni alien ni òun náà wá láti ibìkan ló mọ̀. So ẹrú Fúlàní yẹn ó yẹ kẹ́ ẹ ronú sí, kò yẹ kẹ́ni tó làákàyè mọ̀ sọ. tó wá jẹ́ pé èébú lẹ́ wá fi bú ìyẹn kò sí ní ta fẹ́ sọ fún yẹn lẹ́yìn pé èébú ni ìfẹ́ kéèyàn tara òun lẹ́ fi mú yẹn wá, kò sí inú ọ̀rọ̀ làákàyè. bẹ́ẹ̀ yóò bá sọ̀rọ̀ làákàyè yóò gbé kọ̀díyà kalẹ̀. níta ń pè ní kọ̀díyà ní mantic is logic, it's a proposition. Islam is true fact pẹ̀lú proposition kan relé. tó bá fẹ́ wo pé Islam is true ó wàá mú ẹ̀rí wá ipe tó Islam wọ́n ṣe òdodo torí ìdí báyìí. So àwọn ìdí tó wà mú ẹ̀ láwàá yẹ̀wò pé aṣọ òdodo ló ń sọ, ṣùgbọ́n sọ pé wọ́n mú wá láti ibìkan ni eléyìí kò yìí kì í ṣe àwíjàre, kì í ṣe ẹ̀rí. èyí tó tún wá burú jù tó fi hàn yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí wọ́n ní làákàyè rárá. wọ́n ní làákàyè tí mo ń sọ yìí bóyá gbólóhùn mi wà nídìí Yorùbá tí èèyàn ò bá lò tí ò ní tó lè má rí bí èébú báyìí, but nínú logic n táwọn à ń pè ní pé you are irrational.
illogical tó yẹ pé àwọn kan tó fẹ́ kò sẹ́ni tí ò mú búbú ṣùgbọ́n ìgbélaka ìkalẹ̀ pẹ̀lú ẹ̀rí ó lóye àwọn èèyàn tó lè ṣe kullu man qallat kullu man qasara daliluhu ẹ̀ńtẹ́rì ẹ̀ bá ti kúrú tala lisanuhu àwọn ogun tí lábàá sọ ni pé yóò mú búbú àwọn èsì mẹ́rin kódà ọlọ́run bá lékè lápá wa láṣẹ pé ká má bọ àwọn òṣàyìn torí pé igi nǹkan kan ilé àti ṣàlàyé náà àwọn fídíò sí wa àwọn tí wọ́n sọ pé wọ́n gbé ẹrú fúlàní wọ́n gbé nǹkan aláta ẹ bá lọ lé Ògùn ibi tí wọ́n ti ń bo Ògùn ojúbọ Ògùn wọn kí ní bẹ́ẹ̀ engine block ara mọ́tò tó ti bàjẹ́ ẹni ẹlẹ́ni ṣe mọ́tò ní Japan ó ṣe ní UK ó ṣe ní Germany mọ́tò wa bàjẹ́ tán ní Nàìjíríà ọmọ Nàìjíríà wa gbé engine block wọ́n gbé sáàrin gáràjì wọ́n gbé síbì kan wọ́n ń tapo sí wọ́n ló lóhun àwọn ni bẹ́ẹ̀ nìkan bá fi Islam múlẹ̀ tó kó sínú ilé kò sápadà sí aburú tó tó kọ́lọ́n ṣàánú wa àwọn àti àwọn ọmọ ìyá tí wọ́n máa rèsì wa Apostle brother kan Apostle Rahman Abdulrahman is doing a very good job so ń kó gba àwọn ẹsẹ̀ ẹ̀fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ń kó wa díẹ̀díẹ̀ làwọn ọmọ akọ̀mọ̀ dá sí wọ́n á dá sí lọ́tẹ̀ ó ní kan náà kí mo ti gbàgbé orúkọ báyìí tóun tẹ̀ máa ń ka lárúbáwá tó mú rúpó lọ́lé kí ó bí amárikà sàbí nǹkan ló lọ so alẹ́ òpùrọ̀ ẹ̀dá so eléyìí náà máa àwọn bí fídíò méjì mẹ́ta á ṣe fún eléyìí náà bẹ́ẹ̀ náà ni onípásọ̀ kan náà eléyìí yóò gbèsè ọ̀rọ̀ tiẹ̀ akọ̀lì máa ráyè àti máa ṣe léraléra ni eré ọ̀rẹ́ alákọ̀ọ́kọ́ ọ̀rọ̀ pé ẹrú fúlàní wọ́n kó ìsìlámù láti ibìkan èsì ní wọ́n mùsùlùmí àwọn èsì yìí mú lọ́wọ́ dáadáa tí wọ́n ti ń béèrè lọ́wọ́ ẹ̀ pé tó ẹrú fúlàní wọ́n béèrè lọ́wọ́ pé so ṣé tí fúlàní bá ń bòdó wà nígbà lọ́wọ́ ẹ̀ so engine block tẹ́yìn ń sìn ìwé náà ti mú wá ẹlẹ́ẹ̀kejì ìkan kéwú tó ń sọ̀rọ̀ pé ẹni tó bá òbí tó bá mú ọmọ rẹ̀ ló lè kéwú ó sọmọ nù ní ọmọ ṣe mọ lórí burúkú ni bẹ́ẹ̀ àwọn òbí tiẹ̀ ni wọ́n sọ ọ́ do lórí burúkú pẹ̀lú ilé kéwú tí wọ́n mú lọ so torí pé ohun tó súnmọ́ ní pé tó ohun tó ṣẹlẹ̀ sóhun lòun fi ń sọ̀rọ̀ what we call subjective analysis so ohun ìtara ilé yìí bóyá ó yẹ olórí burúkú tí ò rí nǹkan kan ṣe ń gbèsè ayé ẹ̀ opportunity wa dé láti sọ̀rọ̀ lórí social media bóyá àwọn ẹlẹ́bọ̀ fún ní 10,000 bí wọ́n ṣe bébí àwọn ẹlẹ́bí so tó wá pé n tó fẹ́ sọ eléyìí torí pé kódà àwùjọ wa ń tọ́ka sí pé n tó sọ yóò wọlé ilé mi sì mú kéwù so àtúkàwé right apart from pé akẹ́ àtúkàwé so tíra ni níwà lẹ́yìn wa yìí nísìn akéwù ṣé kíkéwù àti kíkàwé ó takora wọn ni Arabic is an international language àwọn ẹlòmíì ò kódà ẹlòmíì ò kàwé kéwù nìkan náà ló ṣe oríire tẹ́lómi ń kàdé PhD tẹ́lómi ń kàdé tó ń the international person Arabic is an international language ní UN so mo rò pé òun lọ lórí kéwù kò mọ kéwù oògùn ló lọ kọ́ nílé kéwù ayé ẹ̀ wá bàjẹ́ wà gbé báyé tòun ti bàjẹ́ bẹ́ẹ̀ ní tẹ̀lé tọmọ ẹlòmíì náà bàjẹ́ ní ìwọ orí ló ṣe àmì àwọn tó ní PhD ní Arabic ní as Islamic studies Professor Olóyèdé ti jambule ni wọ́n kéwù ni right àtàwọn bẹ́ẹ̀ lọ Professor Khidir Mustafa Professor Abdulrazak Alaro Dr. Sharafdin Raji nínú universities tí ẹ bàjẹ́ ló wá rò pé bí ti bàjẹ́ náà tẹ̀lé omi bàjẹ́ ẹ̀yin òbí tẹ̀ ní làákà ẹ̀jẹ̀ kọ́ ọmọ yín kí ọkọ ọmọ yín lọ lé ìwé tí ẹ̀ bá ní méjèèjì ẹ̀tún ilé ike tó ẹ̀tún wá rán ọmọ lọ ẹ̀ mọ̀ náà lè kí ológun àdó ojú kìnnì kan mẹ́rìndínlógún ẹ̀ má rọ̀ lé ike tí ó ti lọ kó ogun kó kọ́ Lárúbáwá as a language right so ọlọ́mọdé àdìrín last point lára tí ń fáwọn ẹlẹ́bọ lọ́rọ̀ sọ òun náà ní pé àwọn àfọ jẹ́ nǹkan kan níwájú wọn pàápàá jùlọ àwọn àfa àtàwọn náà máa ń bá wọn pàdé nílé dì à ń bá wọn pàdé lọ́dọ̀ lẹ́kùlẹ́jà nígbà tí olóògùn tó ń sọ pé bá mórí ọká táfà náà tó ń sọ pé bá mórí ṣèbí tó olóògùn sọ pé bá mú àwọ̀ ẹkùn tí wọ́n sọ pé bá máwọ̀ gàlà kí la wá fi yàtọ̀ síra wa bàbá sì ń sọ ẹlòmíì nígbà tọmọ kan pa ọmọbìnrin kan nílọrin táwọn táriwó pọ̀ ara àwọn èèyàn tó jáde tó ń bẹ kò sí tó tako kí ẹ lo ẹbu yẹn gángan lára tí ń jẹ́ káwọn èèyàn mọ̀ ní ọ̀wọ̀ fáwọn àfáàní so ẹ bá fẹ́ dúró tọ́lọ́run kó dúró tọ́lọ́run ẹ bá fẹ́ dúró ti àdó ìkódẹ gbogbo àwọn àdáadáa tí ń sẹ káwọn ẹlẹ́wọ̀n pé tó àwọn táwọn jọ wà nílé ẹni tó bá fẹ́ ṣe ògbóni kó bá wọn ṣe
àwọn ò rẹ́dì láti pa gbogbo àwọn eléyìí papọ̀ mọ́ Islam tiwa. Islam àmọ́ lórí ẹ̀rí ni àti àwíjàre tó dájú. So ẹ̀yin lẹ́sà àwakọ̀ kọ́nọ̀mbà àdékẹ́ọ́lá kó má kún wọn pa. Àwọn tí wọ́n wà lórí dáwà yìí náà bíi brother yìí Apostle Abdulrahman tó ń fún wọn ní èsì, àwa náà mọ̀ support ilẹ̀ kankan pẹ̀lú àwọn videos báyìí. Kọ́nọ̀mbà àdékẹ́ọ́lá kò ṣe rọrùn fún wa ọlá tí bí lágbára.